ìyá yóò gbọ́dọ̀ lọ. Ẹ̀wọ̀n nìyẹn. Ọwọ́ ẹ̀ ni. Ara ọwọ́ ẹ̀. Abdulramon nílùú Ìlọrin, ọmọ gbajúgbajà arọ́wáàsí, ó di alápatà èèyàn, okùn Afusa àti wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ nítorí owó. Sàkátà pàrà. Abdulramon nípa Afusa, Ìkúnlẹ Abiyamọ o, òkú èèyàn mọ̀rẹ́ kì í máa sòkú ẹran, ọwọ́ èèyàn mọ̀rẹ́ kì í máa sọwọ́ ọ̀nà kì í ṣe nítorí owó iná. Sàkátà pàrà, a ní láti sọ o 300 level òun ni Lawal Afusa wà ní Kwara State College of Education. Káì ìlú Ìlọrin ṣebí kèé ṣèlú fìtínà fa ìlú Ìlọrin wọn ló jìnnà síná ó súnmọ́ àlùjánnà kí ló wá dé Abdulramon ó sì ń bèèyàn gidi jókòó gómìnà ló ń bá jókòó yìí ìwọ yìí sì pera rẹ láàfáà ṣé àáfàá ní ká pẹlẹ yìí àbí alápatà èèyàn. Sàkátà pàrà la máa ń sìn tán òdodo ọ̀rọ̀ la ó máa sọ. Abdulramon alápatà èèyàn lèmi ó máa pè ọ́ olójú hàǹtàhàǹtà olójú kòtòfòkòtòfò ẹ̀rẹ́ẹ̀kẹ́ ó ṣekú pa arábìnrin yìí bó lọ̀rọ̀ ṣe jẹ́ àáfàá tẹ̀ ń wò yìí olójú tókítókì yìí tẹ̀ ń wò nú àwòrán yìí àti arábìnrin yìí iná nìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ ń pa rẹ̀ dálé lórí orí Facebook ni wọ́n ti pàdé Abdulramon ó pàdé Lawal Afusa Yetunde lórí Facebook chai wọ́n ń bá ìfẹ́ ara wọn bọ̀ ìlà arábìnrin yìí náà bá lọ ó lọ síbo Ìlọrin náà ní lọ́dọ̀ ọkùnrin olójú tókítókí tó pèrè láàfáà yìí wọ́n dẹ̀ ní ò lọ rí o ìgbà àkọ́kọ́ rèé tó máa lọ sílé rẹ̀ orí rẹ̀ mà gbàbọ̀dé Yétúndé kí ló dé torí rẹ̀ gbàbọ̀dé orí mi ò ní gbàbọ̀dé orí ọmọ mi ò ní gbàbọ̀dé orí aya orí ọkọ wa ò ní gbàbọ̀dé. Sàkátà pàrà. Ilẹ̀ ṣú wọ́n ní arábìnrin yìí Afusa kò lè láǹfààní àti padà sílé mọ́ Abdulramon ló tàn án tilẹ̀ fi ṣúbà níbẹ̀ ńgbà tí wọ́n ṣe kiri chọ̀chọ̀ tí wọ́n ṣe tán oorun mà bàjẹ́ pọ̀ iná ló ṣe bẹ́ẹ̀ tó rá Afusa lọ Abdulramon ní lákòókò yìí jọ̀ọ́ má wulẹ̀ lọ́mọ sùn sóbì káyì àbálọ àbábọ̀ nǹkan ṣẹlẹ̀ lóru gànjọ́ nǹkan ṣẹlẹ̀ wọ́n mọ̀ ń wá Lawal Afusa wọn ò mọ̀ rí gbogbo mọ̀lẹ́bí gbìyànjú wọn ò rí Afusa o wọ́n fi tó àwọn agbófinró létí Sàkátà pàrà àwọn agbófinró Nàìjíríà wọ́n mọ̀ ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ kudos to you ẹ̀yin agbófinró wa ẹ sì yí ẹsẹ̀ dáadáa wọ́n tọpinpin ẹ̀ nígbà tí wọ́n tọpinpin wọ́n wá dé ọ̀dọ̀ arákùnrin yìí Abdulramon alápatà èèyàn wọ́n mọ̀ tó ní ọmọ gbajúgbajà arọ́wàsí ni Abdulramon yìí ọ̀dọ̀ ẹ̀ náà ti rí o ṣùgbọ́n ó ti kún lékìrí kalẹ̀ chai ọwọ́ èèyàn lẹ́ ń wò yìí ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ ń wò yìí Ìkúnlẹ Abiyamọ o ṣé nítorí owó iná ọpẹ́lọpẹ́ fóònù. Sàkátà pàrà la máa ń sìn tán Ọlásùnkànmí máa wí o àgbàdo rẹ̀. wọ́n mọ̀ tíráàkì fóònù ni wọ́n fi mọ̀ pé òun ló ṣekú pa ó ti jẹ́wọ́ kásàgbùà òun lẹ̀ ń wò yìí ó yẹ jẹ́ kí n sí ilẹ̀ kẹ́ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ níbẹ̀. ààrẹ agbásàgá ẹ ti mọ̀ mí akẹ́kàkà lójú ọlọ́rọ̀ rèé Sàkátà pàrà. Sàkátà pàrà. ẹ wá wọ̀bẹ lórí dùn ẹ wọlé ẹjọba wa máa àdá lórí dùn ni a máa gbé tébù orí tébù yẹn ló gbé lé a gbé tébù yẹn a gbé orí tébù yẹn ló ń kún adá ó kú ọ̀bẹ nù àdí tébù àdí ó kú kankan lábẹ́ o. ìyá wa gbò gbogbo àwọn ìtàn sáwọn ìdílé nù.
Ilẹ̀kẹ̀ rẹ̀ gan wà lélẹ̀. Ilẹ̀kẹ̀ dà. Ó ti já. Bàtà dà. Bàtà mi. Gbogbo kíní wọn ní kẹ́kọ́ àti kọ̀ìkan ṣe yẹn pátápátá. Gbogbo àwọn ilé. Mo ló kọ́ ṣẹ̀ sí. Ilẹ̀kẹ̀ dà. Ilẹ̀kẹ̀ ni ó ti já sílẹ̀ lẹ̀. Ó ti já sílẹ̀ lẹ̀. Ẹ máa bídì. Wá kí ni ojú ẹ mọ̀? Kí ni ojú ẹ rẹ̀? Ẹ gbọ́ báyìí. Kí ni Tébù yìí náà máa gbé. ló wà nínú kìnìún? Ìsàlẹ̀ sí ibi. Ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ ni àyè. Ẹ̀yẹ gbé ẹ̀jẹ̀ ni. Mo ti rí pé ẹ̀jẹ̀ ni. Dúró. Ẹ̀jẹ̀ ni lọ. Lọ́wọ́ ọ̀gá fún ìrọ̀mọ̀ ká àwọn nígbà yìí máa ká. Èyí ń bọ̀. Èyí ń bọ̀. Kí ló wà nílé? Ìyá yóò gbọ́dọ̀ lọ. Ẹ̀wọ̀n nìyẹn, ẹ̀wọ̀n nìyẹn. Ọwọ́ ẹ̀ ni. Ara ọwọ́ ẹ̀ ni. Àwọn iṣẹ́ rẹ̀. Ẹ̀wọ̀n nìyẹn àti rí kan náà. Ọwọ́. Ọwọ́ ẹ̀. Bá mi ṣe fídíò kìíní. Pé àwa ti sọ̀kan. That is. So yeah, let's do the normal. Come on, others. Let's do the normal searching. Please, let's do the normal searching now. You have seen what you want to see, but let's do the normal searching. Yeah, normal searching. Hello. Apáàkì gbogbo nú bíbá. That is what normal searching now. What do you mean by normal searching?